A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Eré ìtàgé díẹ̀ bẹ́ sílẹ̀ ní ilé ìgbìmọ̀ lónìí bí Sínátọ̀ Jàrígbé ṣe àfihàn wípé àwọn sínátọ̀ kan ń gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà (500 million naira) nínú ìṣúná owó ọdún 2024 gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn fún agbègbè wọn nígbà tí àwọn mìíràn gba igba mílíọ̀nù náírà (200 million naira). Jàrígbé ṣe àfihàn yìí lónìí níbi ìgbẹ́jọ́ bí ó ti tú àṣírí bí ìjọba àpapọ̀ ṣe pín ohun amáyédẹrùn fún àwọn sínátọ̀ tí ó mú ilé ìgbìmọ̀ dàrú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jàrígbé, ó ní gbogbo wọn lólè ẹni ilẹ̀ mọ́ bá ní bàrà wò. Àwọn kan tí wọ́n pe ara wọn ní àgbà sínátọ̀ gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà. Ó ní olóyè sínátọ̀ ni òun jẹ́ ṣùgbọ́n òun kò rí nǹkan kan gbà. Sínátọ̀ kankan ò lẹ́tọ̀ọ́ láti fi ẹ̀sùn kan Sínátọ̀ Níngì. Síwájú àkókò yìí ni Sínátọ̀ Níngì ṣe ẹ̀sùn wípé wọ́n tọpinpin 3.7 trillion naira dé inú ìṣúná owó fún ọdún 2024 tí wọn kò sì rí àkọọ́lẹ̀ rẹ̀. Bákan náà ni ó ṣe ẹ̀sùn wípé ìṣúná owó fún ọdún 2024 kò ṣe àǹfààní fún gbogbo ẹkùn orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti ní ẹ̀rù kò bá òun, ara òun lòun ń jà fún, òun kò jà fún àwọn ará ẹkùn àríwá. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio fèsì wípé wọ́n ti dá ìtìjú sílẹ̀ fún ilé ìgbìmọ̀, wọ́n ti dá yẹ̀yẹ́ ilé ìgbìmọ̀ sílẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn Níngì. Ó ní ọ̀pọ̀ ni kò ní padà ní ìtẹríba fún ilé ìgbìmọ̀ látàrí ìwà àbùkù tí Níngì hù sí ilé ìgbìmọ̀. Kàkà kí ó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ, ó tún tẹnumọ́ wípé òun ní ẹ̀rí láti fi gbé ọ̀rọ̀ tí òun sọ lẹ́sẹ̀ níwọ̀nba ìgbà tí ó jẹ́ wípé òun nìkan ni ó mọ ohun tí ó mọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn jàǹdùkú tí wọ́n fura wípé wọ́n jẹ́ ajínigbé ti jí igbákejì adarí Nursing Services lówùúrọ̀ yìí gbé láti iléèwé gíga ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó ní Ìtukù Ọ̀zàlà, ìpínlẹ̀ Enugu. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni wọ́n kọ́kọ́ ṣe ìkọlù sí dókítà tó ń fi ọgbà ilé ìwòsàn ṣebùgbé resident doctor tí wọ́n jí gbé ṣùgbọ́n padà ríbi sá mọ́ wọn lọ́wọ́. Ìròyìn jábọ̀ wípé àwọn ajínigbé yìí jí igbákejì adarí obìnrin gbé pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò kan. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV tí í ṣe ti obìnrin yìí ni wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n wà gúnlẹ̀ sí pẹ̀lú àpá ọta ìbọn lára gíláàsì ọkọ̀ iwájú. Iléeṣẹ́ ọlọ́pàá àti ilé ìwòsàn kò tíì ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n ìròyìn tó ṣe é fọkàn tẹ́ fi tó akọ̀ròyìn létí wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní àyíká kan náà níbi tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ti ní kí Sínátọ̀ Níngì lọ rọ́ọ̀kú nílé lónìí fún oṣù mẹ́ta lórí ẹ̀sùn tí ó ṣe wípé ilé ìgbìmọ̀ bu ọwọ́ lu ìṣúná owó fún ọdún 2024 lọ́nà méjì. Ọmọ ilé ìgbìmọ̀ Jimoh Ibrahim ni ó dá lábàá wípé kí Níngì lọ rọ́ọ̀kú nílé fún oṣù 12 lórí bí ó ṣe hu ìwà ìṣinilọ́kàn àti ìtàbùkù sí òfin àti àlàáfíà ilé ìgbìmọ̀ orílẹ̀-èdè. Bákan náà ni Ibrahim tó ń ṣaṣojú Ondo South Senatorial District dá lábàá wípé kí wọ́n ṣe ìkìlọ̀ fún Sínátọ̀ tó ń ṣaṣojú Gúúsù Kánò Sulaiman Kawu lórí bí ó ṣe ìkéde ìròyìn tí ó lè fa ìbínú yọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Lójú ẹsẹ̀ ni Sínátọ̀ tó ń ṣaṣojú Delta Central Senatorial District Ẹdẹ Dafinonu ṣìkejì rẹ̀ bí ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ṣe kéde àbá yìí nínú ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar tún ti pè fún
àsopọ̀ àwọn ẹgbẹ́ alátakò láti lè ríbi gbógun ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Àtíkù pè fún ìgbésẹ̀ yìí nínú àtẹ̀jáde òní bí ó ti ṣẹ́ ìròyìn tí ó sọ wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀. Ó ní wọ́n ti pe àkíyèsí òun sí àgbélẹ̀rọ ìròyìn ẹlẹ́jẹ̀ lórí ìwé ìròyìn The Nation níbi tí wọ́n ti ń fọn rere rẹ̀ wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Àtíkù ní ìròyìn yìí kìí ṣe òtítọ́ bí ó ti túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ṣì wà pẹ̀lú PDP. Àtíkù tí ó pàdánù ìdìbò ààrẹ ọdún 2023 fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu wípé ó ń lépa ìmọ̀ tirẹ̀ láì wo ti ará ìlú. Ó ní Tinubu ń lépa ìdìbò ọdún 2027 láì wo ìyà tí ará ìlú ń là kọjá. Àsìkò ti tó fún ààrẹ láti jáwọ́ nínú gúlégúlé òṣèlú gbájúmọ́ ìgbáyégbádùn ará ìlú. Ó ní lílépa agbára kò gbọdọ̀ borí ìṣèjọba, kí gbogbo wọn jọ fi ọwọ́ sowọ́pọ̀ gbé Nàìjíríà gòkè àgbà láì wo ti ọ̀rọ̀ òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìròyìn yàjóyàjó tó ń dé sétí ìgbọ́ ti sọ ọ́ di mímọ̀ wípé sínétọ̀ tó ń ṣaṣojú Bauchi Central Abdul-Ningi ti kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ sínétọ̀ ẹkùn àríwá, bí ó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ 11 oṣù kẹta ni ó wà lórí lẹ́tà ẹ̀dà rẹ̀ ni wọ́n fi ránṣẹ́ sí ará ìlú ní kété tí wọ́n jáwé gbélé ẹ̀ fún oṣù mẹ́ta láti ilé ìgbìmọ̀ látàrí ẹ̀sùn tí ó fi kan ilé ìgbìmọ̀ wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú ìṣúná owó ọdún 2024. Nínú lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí ẹgbẹ́ ni Ningi ti kọ wípé òun fẹ́ fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága Northern Senators Forum. Ó ní ìgbésẹ̀ yìí wáyé látàrí ìṣẹ̀lẹ̀ láàrin ilé ìgbìmọ̀ ẹkùn àríwá àti orílẹ̀-èdè lápapọ̀, bí ó ti dúpẹ́ pàtàkì lọ́wọ́ ẹgbẹ́ fún àǹfààní tí wọ́n fún un láti bí oṣù mẹ́jọ sẹ́yìn láti ṣe olórí ẹgbẹ́, tí òun sì ní ìgbàgbọ́ wípé ẹgbẹ́ yìí ṣe iyebíye sí ìlọsíwájú àti ìdàgbàsókè ẹkùn àríwá orílẹ̀-èdè. Ningi ni wọ́n ní kí ó lọ rọ́kúnlé lẹ́yìn wákàtí 3 tí wọ́n fi ń ṣe àríyànjiyàn lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún un níbi tí ó ti fi ẹ̀sùn kan ilé ìgbìmọ̀ wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú n28.7 trillion owó ìṣúná fún ọdún 2024. Bákan náà ni ilé ìgbìmọ̀ ṣe ìkìlọ̀ fún Sínétọ̀ Sulaiman Kawu kí ó yéé gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri lórí ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tún ti fi ọwọ́ ṣìkún òfin gbé olórin Ibrahim Owódùnní tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Primeboy. Ìròyìn jábọ̀ wípé ọwọ́ tó Primeboy lówùúrọ̀ òní nígbà tí ó wá ṣe àbẹ̀wò sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìṣèwádìí ìwà ọ̀daràn ní Pàǹtí, Yábà, pẹ̀lú Ayọ̀bámi Fisáyọ̀ tí wọ́n ń pè ní Spending. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé iléeṣẹ́ ọlọ́pàá sọ fún Primeboy àti Spending kí wọ́n máa ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́sọ̀ọ̀sẹ̀ láti ìgbà tí ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ikú olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Ṣùgbọ́n àbẹ̀wò Primeboy sí iléeṣẹ́ ọlọ́pàá lónìí ni wọ́n dá dúró bí wọ́n ti yọ̀ǹda Spending nígbà tí wọ́n kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin. Ó ní òun kò tíì gbọ́ nípa rẹ̀, bí ó ti ṣèlérí láti kàn sí akọ̀ròyìn padà bí òun bá ti ṣe ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìyáàfin Olúrẹ̀mí Tinubu ti fèsì sí ìlérí tí ó wáyé láìpẹ́ yìí láti ọ̀dọ̀ ẹlẹ́sìn Ìsìláàmù kan níbi tí oníyẹn ti fẹ́ ikú rẹ̀. Ìròyìn jábọ̀ wípé àfihàn fídíò kan gbòde níbi tí ẹlẹ́sìn Ìsìláàmù yìí ti kéde wípé obìnrin àkọ́kọ́ lẹ́tọ̀ọ́ láti kú fún ìgbàgbọ́ rẹ̀, bí ó ti ṣe àpèjúwe ìdìbò ẹ̀sìn Mùsùlùmí sí Mùsùlùmí tí ó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé gẹ́gẹ́ bí jìbìtì. Ṣùgbọ́n obìnrin àkọ́kọ́ tí
kò bìkítà nípa ìlérí yìí sọ wípé òun kò nílò láti bẹ̀rù ikú lẹ́yìn tí òun ti tó ọmọ ọdún 64 64 years. Olúrẹ̀mí sọ èyí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Emir ìlú Bauchi Alhaji Rilwan Adamu kí ó tó lọ ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe kan láàrin ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ obìnrin àkọ́kọ́, ó ní òun dúpẹ́ lọ́wọ́ ẹni ọ̀wọ̀ ìyẹn gómìnà bí ó ti fi gbogbo ìgbà fi ń dá òun lójú wípé kò séwu fún òun ní ìpínlẹ̀ Bauchi. Ṣùgbọ́n òun fẹ́ sọ wípé òun ti dàgbà ju ẹni tí ó máa bẹ̀rù ikú lọ níwọ̀nba ìgbà tí Ọlọ́run ti mú òun rékọjá 60 ọdún. Ó ní òun dúpẹ́ fún gómìnà bí ó ṣe gba òun ní ìyànjú láti wá, èyí sì jẹ́ àsìkò fún gbogbo ọmọ orílẹ̀-èdè láti wà ní ìṣọ̀kan. Nígbà tí gómìnà ń fèsì lórí ìhàlẹ̀ tí ó wáyé, Bala Muhammed bu àtẹ́ lu ìlérí ikú tí wọ́n ṣe tako obìnrin àkọ́kọ́ bí ó ti ṣèlérí wípé àwọn yóò gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ẹni tí ó lérí bẹ́ẹ̀. Ó ní èèyàn á dá sẹ̀ríà fún un, Allah náà yóò dá sẹ̀ríà fún un. Gómìnà wá fi àǹfààní yìí tọrọ àforíjì lọ́wọ́ Olúrẹ̀mí. Ó ní inú òun dùn gidi gan ni fún bí ó ṣe wá sí ìpínlẹ̀ Bauchi, ẹ̀mí rẹ̀ ṣe iyebíye sí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.